Olori Naomi àti Oriyomi Hamzat wọ́n mà tún farahàn nílé ẹjọ́ lónìí. Kí ni tó ṣẹlẹ̀? Ilé ẹjọ́ májísírèètì mà tún ti sún ìgbẹ́jọ́ síwájú o lórí ẹ̀sùn tí wọ́n fi kan Oriyomi Hamzat àti Olori Naomi. Oriyomi Hamzat, Olori Naomi àti alákòóso ilé ẹ̀kọ́ girama Islamic Secondary School ló mà fi ara hàn ní ilé ẹjọ́ májísírèètì tó ń bẹ ní agbègbè Iyaganku nílùú Ìbàdàn ní òwúrọ̀ òní tí ń ṣe ọjọ́ ajé Monday. Ìgbẹ́jọ́ náà ó mà ló mà dá lórí ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n mẹ́tẹ̀ẹ̀ta lẹ́yìn tí àwọn ọmọdé márùndínlógójì tí wọ́n mà ṣe aláìsí níbi àpèjẹ tí Olori Naomi tó mà ṣe ní òpin ọdún 2024. Ilé ẹjọ́ májísírèètì Iyaganku òun ni adájọ́ ti kọ́kọ́ pàṣẹ wípé kí wọ́n sọ àwọn ẹni afẹ̀sùnkàn mẹ́tẹ̀ẹ̀ta náà kí wọ́n sọ wọ́n sí ọgbà ẹ̀wọ̀n lọ́dún tó mà kọjá o. Bákan náà ilé ẹjọ́ ní kí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kí wọ́n gbé ẹjọ́ náà lọ sí ilé ẹjọ́ gíga tó ń bẹ ní agbègbè Ring Road nílùú Ìbàdàn nítorí ilé ẹjọ́ májísírèètì kò mọ̀ ní agbára láti gbé ìdájọ́ náà kalẹ̀ lórí ọ̀rọ̀ náà. Òní ló yẹ kí ilé ẹjọ́ májísírèètì Ìyágànkù kó má béèrè lọ́wọ́ àwọn ẹni afẹ̀sùnkàn náà pé ṣé ẹ jẹ̀bi tàbí ẹ jẹ̀bi lórí ẹ̀sùn tí wọ́n fi kàn yín kó tó di pé wọ́n má sọ̀ǹgọ̀rọ̀ ẹjọ́ náà yóò fi di ilé ẹjọ́ gíga o. wọ́n ní ṣùgbọ́n àwọn agbẹjọ́rò fún Oriyomi Hamzat wọ́n máa rawọ́ ẹ̀bẹ̀ sí ilé ẹjọ́ o láti fún àwọn ní ọ̀sẹ̀ mélòó kan kí àwọn fi yanjú àwọn ìgbésẹ̀ tí ilé ẹjọ́ gíga fẹ́ gbé lẹ́yìn tí wọ́n máa gba béèlì àwọn mẹ́tẹ̀ẹ̀ta ní ọjọ́ 13 oṣù kínní ọdún yìí. Lẹ́yìn atótónu wọn òun ni adájọ́ àgbà Ọlábísí Ògúnkànmí ló máa sún ìgbẹ́jọ́ náà sí ọjọ́ 24 oṣù kẹta ọdún 2025 tá a wà nínú rẹ̀ yìí. Àdúràgbà Olúwatóyìn lóníròyìn yín. Ẹ ṣé púpọ̀ tí ẹ̀ ń wo Ẹ̀yà Yorùbá TV o.